ẹ wo àròbóyá ọ̀rọ̀ Muyideen ní pé no case close ní tẹ́lẹ̀ àmọ́ yìí pé case open ní náà nísìn tó lọ ń sáìn ìwé ńgbà tí ìyàwó ẹ̀ mú ìwé wá láti kóòtù fún pé kó sáìn ẹ̀ òun á sáìn ẹ̀ tán kò lọ bá wọn ní kóòtù ẹ wo gbẹgẹdẹ gbiná bíi ẹ wá gbọ́ bí Yàyà Gàmbàrí bó ṣe ṣàlàyé pé Muyideen ó ṣe bẹ̀rẹ̀ ni àwọn àáfàá tó ń tì ẹ́ lẹ́yìn wò ó wọn ò ní gbà ẹ́ lẹ̀ lọ́wọ́ tá a wà yìí ẹ wá lọ gbọ́. gbogbo yẹyẹ Muyideen ẹkùn ẹyin ti wọ wàhálà ó ti wọ yàrá jà wàhálà nítorí pé bó ṣe wà yìí ìjọba ló bá fa wàhálà o kì í ṣe Agbala Gabriel kì í ṣe ìyàwó ẹ̀ ìjọba gangan ló bá ní problem tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ sí àbí tó lọ ẹ̀wọ̀n kì í ṣe Agbala Gabriel kì í ṣe pé ẹ wọ́n máa pariwo Agbala Gabriel irọ́ o kì í ṣe pásítọ̀ yẹn o rárá o kì í ṣe ìyàwó ẹ̀ o tẹ́wọ́n máa pariwo ìyàwó ẹ̀ ẹ máa pariwo ìyàwó rẹ̀ káàkiri kì í ṣe ìyàwó ẹ̀ o òun fún rẹ̀ ló wá ọ̀ràn sí rẹ̀ lọ́rùn o òun fún rẹ̀ ní o kò sẹ́ni tó bá wá o nígbà tí wọ́n mú ẹ̀kọ́ lọ fún ẹ tó dẹ̀ sáìn látìgbà tó ti sáìn ó yọjú sí ilé ẹjọ́ sọ fún ẹ wípé kó lọ tọrọ apọ́lọ́jì kó dẹ̀ tún orúkọ olórúkọ ṣe kò yá sí kò ṣe kọ́kọ́ lórí ẹ̀ ó dúró gbọ̀ngàn ṣòro pé ìjọba ṣe bájà ni ṣòro pé ìjọba ṣe bá fa wàhálà ni ṣòro pé gbẹ̀yìn èèyàn tí mi ni ma ti wọ problem àfọlọ́ba bẹ̀yìn ẹ má pariwo Agbala Gabriel o kò sí kò tó kọ Agbala Gabriel ń bẹ o tí mi ni ma ti wọ problem ẹ má pariwo ìyàwó ẹ o kò sí kò tó kan ìyàwó ẹ o ẹ dákun tó fi tọ̀ lọ́hùn òun fún rẹ̀ ló fi ọwọ́ rẹ̀ wá ọ̀ràn sí rẹ̀ lọ́rùn tí gbogbo náà bá dẹ̀ rí ọ̀rọ̀ yẹn bó ṣe rí wàláhì òun fún rẹ̀ kankan ló fi ọwọ́ rẹ̀ wá ọ̀ràn sí rẹ̀ lọ́rùn torí pé kí ni o ti sign wípé o gbàwé court báwo ni wàá ṣe sign wípé o gbàwé court tó níyànjú sí court ta ni ẹ wà yú agbára wo ló ní sí ìjọba lápè ìjọba amúnímọ́ọ̀gùn ìjọba òjé bájà ìjọba òṣè rí fín ìjọba máa lápè ìjọba máa ní ẹyẹ èèyàn tí ẹ bá Muyideen ní any condition bóyá ó bá rẹ̀ lẹ́wọ̀n lójijì ẹ má pariwo Agbala Gabriel o pásítọ̀ yẹn ò mọ̀ pẹ́ o ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ fi dájọ́ o ẹ má dẹ̀ pariwo ìyàwó rẹ̀ ò mọ̀ pẹ́ o ẹ bẹ̀rù Ọlọ́run bá kẹ́ fi dájọ́ o òun fún rẹ̀ ló wọ́ ọ̀nà sí rẹ̀ lọ́rùn àwọn court kìíní kan àbúbóyá àwọn bẹ́ẹ̀lì fàbíkẹ́ máa ń pè wọ́n ti múwèé lọ fún wèrè yìí dẹ̀ sáìn tó fẹ́ sọ fún wa wípé òun kọ́ lòun sáìn ni níwèé tó ní signation àbó fọ́jú signation ṣó fọ́jú signation ni láti gbà yìí tó ti múwèé lọ fún kò yọjú sí ilé ẹjọ́ ọmọ tó ń pè ní ilé ẹjọ́ ni ilé ẹjọ́ ń pè ẹ́ ó ṣe mọ́nà ó sì ṣe TikTok live láàárọ̀ yìí kì í ṣe pé bẹ́ẹ̀ kankan ṣe é anything ò ṣe é ó wà òkè lálàáfíà débi pé ó tún ṣe TikTok live láàárọ̀ yìí ó wá yọjú sí ilé ẹjọ́ odidi ilé ẹjọ́ kóòtù tó ń dájọ́ kóòtù ẹni tẹ́ bá súnmọ́ bọ̀bọ̀ yìí tẹ́ bá súnmọ́ Muyideen ẹ sọ fún pé kóòtù ló ń bá fa o kì í ṣe Ìbùkún o ẹ sọ fún pé kóòtù ló ń bá fa kì í ṣe Agbala Gabriel o pé Agbala Gabriel lè wò pé tó pé Agbala Gabriel ló bá fa ni ìyẹn lè sọ pé ẹ wo mo dáríjì ìyẹn tẹ̀ ti dáríjì ti pẹ́ tó pé tí ìyẹn bá sì dáríjì ni a ti wà lẹ́wọ̀n pé Ìbùkún ló bá fa ni ìyẹn lè sọ pé ó lè bẹ̀bẹ̀ kí ẹni òun dáríjì but ìjọba gangan ìjọba ń pè ẹ́ olóhùn jẹ rice kí ló ń jẹ àbúyẹ dàrú ni nǹkan ṣe ẹni ṣọ́ sàṣì ẹni tó bá jẹ́ ń sàṣì ẹ tó bá gbọ́ ìjọba ṣé ìlàkàyè ò lè ṣí ni pé ìjọba ń pè ẹ́ òun dúró múra
ìjọba ń pè ẹ́ òun jò kọ́ wòran tiẹ̀ tanu. So ẹ̀yin èèyàn ìkìlọ̀ tí mo fẹ́ filẹ̀ gangan òun ni pé tí Muyideen bá bá ara ẹ̀ lẹ́wọ̀n ẹ má pariwo Agbala Gabriel kẹ́ bẹ̀rù Ọlọ́run òun ló fi ọwọ́ rẹ̀ wá ọ̀ràn sí rẹ̀ lọ́rùn. Ẹ lọ gbọ́ àlàyé ìyálájé ẹ lọ gbọ́ ìyálájé kọ́ tó ń dáadáa ẹ máa rí pé Muyideen gangan ló fi ọwọ́ rẹ̀ wá ọ̀ràn sí rẹ̀ lọ́rùn kò sí anybody. Ẹ má dé pariwo ìyàwó ẹ̀ normal thing ìyàwó ẹ̀ ṣe láti gbé lọ sí ilé ẹjọ́. Yes irọ́ tó pamọ́ ìyàwó ẹ̀ yẹn ó lè affect future ìyàwó ẹ̀ ó lè affect future ọmọbìnrin yẹn. Yes ó lè affect Agbala Gabriel gan àbó tí affect gan la máa sọ. So uma yẹn ní láti clear orúkọ ara ẹ̀ kó dẹ̀ clear orúkọ ẹni tí wọ́n lẹ̀ mọ́ yẹn wà very 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 important. So gbogbo wa pátápátá ẹ jẹ́ ká lo ìlàkàì ká dẹ̀ lo orí wa ká má fi orí kúkú dájọ́ kó má di pé Muyideen máa wà lẹ́wọ̀n sìn ẹ máa pariwo Agbala Gabriel. Muyideen máa wá dẹ́wọ̀n sìn ẹ máa pariwo Ìbùkún òun ni kò lọ sí kóòtù nǹkan tí kóòtù ní kò ṣe òun ni kò ṣe o 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 òun ni kò lọ kóòtù ṣe rí à ń pariwo sí o à ń pariwo sí o òun ni kò ṣe kan tí kóòtù fẹ́ o à ń pariwo sí o má jẹ́ kó mú tán kó di wàhálà o kẹ́ máa pariwo pásítọ̀ yẹn kẹ́ máa pariwo ìyàwó ẹ̀ o àní sọ̀jù báyẹn lọ. ẹyẹ yàn nọ́mbà mi tí mo ń lò tẹ́lẹ̀ 09138403276 ó ti sọnù ó ti sọnù tó bẹ́ẹ̀ kàn sí mi my new WhatsApp number is 09021975321 that's my new WhatsApp number. Then opinion. My new WhatsApp number. My new WhatsApp number. WhatsApp number 091. Just network 21 97 5321 5321. Ẹ̀yin tẹ́ bá ti order àgbo lọ́wọ́ mi tẹ́lẹ̀ ẹ dákun ẹ lè kàn sí mi lórí WhatsApp number yìí. Ẹ̀yin tẹ́ bá ti order àgbo lọ́wọ́ mi tẹ́ ti make payment ẹ jọ̀ọ́ ẹ message lórí WhatsApp yìí kẹ́dẹ̀ send the receipt yín kábílẹ̀ tètè yanjú ẹ̀. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún fẹ́ order àgbo lọ́wọ́ Yamaha Gambari. This is my new WhatsApp number 30 lè kàn sí mi. Àgbo high blood pressure. Ètò máa cure rẹ̀ pátápátá. Tó jẹ́ permanent cure. With no doubting. Tó jẹ́ 100% sure. 100% confirm. Tó já sí wípé kì í ṣe pé bóyá ó máa manage ó máa cure rẹ̀ yẹnyẹn. Láti ṣe fún àwọn èèyàn tí wọ́n lò dáadáa tó dẹ̀ dúpẹ́ fọ́lọ́run ṣẹ́ mọ̀. Ẹlẹ́mìí àti pé kò sí cure fún high blood pressure. Cure wà fún o. Kò sí cure fún kẹ̀. Kí ọ wà fún pa torí pé kíni ó ní bí àwọn bàbá wa àtijọ́ ṣe máa ń treat ẹ ó ní bó ṣe ń treat ẹ o èmi dẹ̀ ṣe kíni èmi dẹ̀ jogún ẹ lé ni ṣe tún WhatsApp number mi kọ mo ṣe mistake èmi jogún ẹ lé ni o ẹ mọ̀ pé kan àjogúnbá confirm ni ìkan àjogúnbá confirm ni so 090 ní WhatsApp number mi 0902121975321 ẹ̀yin tẹ́ bá ti order àgbo lọ́wọ́ mi tẹ́lẹ̀ ẹ ti make a payment ẹ jọ̀ọ́ my new WhatsApp number òun ni mo ti pin yẹn kẹ́ message mi lórí ẹ̀ pẹ̀lú receipt yẹn dákun. Àgbo high blood pressure tó máa kí ọ̀dẹ̀ pátápátá ẹ kàn sí Yamaha Gambari o àti ṣe fáwọn dáadáa tí wọ́n lò tó dúpẹ́ fọ́lọ́run
mi jogún ẹ̀ lẹ́nu kẹ́lẹ́ kan fún àpé mo jogún ẹ̀ òun mi máa fi wé ọyìn kó wa náà mọ̀ pé ìwé ìwé oríṣi sí ẹni tó bá rí ìwé lọ́wọ́ jogún ẹ̀ ni o àti fáwọn èèyàn ní update. a sọ wípé gbọ́dọ̀ mi Adéòsùn tẹ́ni tí bá ṣe Muyideen bóyá ó gbọ́ rẹ̀ lẹ́wọ̀n kó má pariwo Agbala Gabriel kó dé má pariwo Ibukun torí pé kí ni òun ni kò ṣe nǹkan tí ìjọba ní kò ṣe òun ni kò tẹ̀lé àṣẹ ìjọba ìjọba òde ṣe rí fín ìjọba ò ṣe bá fa wàhálà ìjọba múnimóògùn kò síbi tó lè wà ọjà bá máa tẹ̀ ìyẹ́pẹ́ ní ti máa wá ṣẹlẹ̀ ní ó máa bẹ̀rẹ̀ lẹ́wọ̀n sí ẹ̀wọ̀n pẹ̀rẹ̀ Agbala Gabriel ló fi síbẹ̀ Ibukun ló fi síbẹ̀ irọ́ ẹ̀ má ṣe wá yẹn o ẹ bá jáde àwọn máa jòkó tí lọ́rùn pé òní jẹ yín ẹni kúre ẹ lọ pa àwọn àfa ẹ̀ àfa fọlọ́nṣọ́ àfa jígi ni ẹ lọ pa àwọn àfa ẹ̀ kọ́ wá yọ ọ́nà tó kó rẹ̀ sí wèrè ó sáìn ìwé láti jẹ́ òyọjú sí kóòtù stupid boy kí ló fi ìjọba pè ṣé ìjọba wá jẹ́ wèrè tó ń ṣe káàkiri wàá rò pé ìjọba jẹ́ gẹ́gẹ́ bí Agbala Gabriel tó fi ẹlẹ̀ wàá rò pé ìjọba jẹ́ gẹ́gẹ́ bí Ibukun tó fi ẹlẹ̀ ayé ẹ lẹ́nu àánú mi sí ọ gbogbo ẹ̀tẹ̀ bá nídìí àgbà blood pressure diabetes ẹ kàn sí Yamaha Gambari o wọ́n tó máa cure rẹ̀ pátápátá tó lè jẹ́ permanent cure tó jẹ́ 100% sure 100% confirm message mi lórí my new WhatsApp number 09021975321 ẹ̀gbọ́n tó máa cure BP pátápátá tó lè máa cure diabetes pátápátá tó lè jẹ́ permanent cure with no doubting tí èmi jogún ẹ̀ lé ní mo jogún ẹ̀ lé ní kẹlẹ́ confirm pé mo jogún ẹ̀ lé mo ṣe máa fi wé ọyìn gbòyìn náà mọ̀ pé ìwé ìwé oríṣi sí ìwé àwọn bàbá yá àtijọ́ ìwé tẹ̀lé ń wé from A to Z di àgbélókún bẹ́ẹ̀ ṣàṣà ní àgbo tẹ́wà débẹ̀ tẹ́ ẹ̀ níbà so nǹkan ọmọkùnrin kéré jọjọ orí ẹ̀ lọ ní ọmọ ìyá mi kàn sí Yamaha Gambari o ìwọ tó o wà bí ọdún ọmọ 40 years 50 years nǹkan ọmọkùnrin wọ́n dẹ̀ gẹ́bí nǹkan ọmọdún márùn-ún àwọn obìnrin wọn á rí ẹ wọ́n máa sá fún ẹ ìjọ́ olùtọ́ fẹ́ settle down tètè kàn sí Yamaha Gambari o tètè kàn sí Yamaha Gambari ìwọ tó lè ṣe dáadáa agbóhùnsá wà double rocket tó confirm tó bá notice àríkà àwọn bàbá wa yá àtijọ́ yẹn wọ́n fẹ́yàwó mẹ́wàá ó dẹ̀ ń satisfy wọn wọ́n bí mọ́ bí 50 gbogbo táwọn bá yẹn lóòótọ́ fi ń tákìlì dáadáa gbogbo ẹ̀ pátá ló kún bí táwa jogún nǹkan táwọn bàbá wa àtijọ́ ń lò yẹn ni kò ṣeré mẹ́ confirm ni yàtọ̀ sáwọn dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ tètè kàn sí Yamaha Gambari tètè kàn sí Yamaha Gambari kò tẹ̀ ọ́ dà fún tiẹ̀ tó máa kí ọ bíbí tó máa kí ọ dàbẹ́ tí sí obìnrin tó ti pẹ́ńlé ọkọ tó lóyún aróòdà lẹ́rí tó ń bí ọlọ́run ọmọ ẹlòmíì máa ń rò pé gbogbo ẹ̀ láyé gbogbo ẹ̀kọ́ láyé nǹkan míì máa ń wà tó máa ń ṣẹ̀yìn obìnrin lára tí ò ń jẹ́ kóyún dúró fibroid wà ń bẹ̀ some infections wà ń bẹ̀ bíi yeast infection kí nǹkan white kìkì máa yọ lójú ara obìnrin bóyá ẹ̀ ní fọ́ọ̀nù nǹkan white kìkì wá ń jáde fallopian tube blockage sperm leakage ìyẹn ẹ̀dà àti oríṣiríṣi bẹ́ẹ̀ ẹ máa kọ́kọ́ lọ ṣe test ni pẹ̀lú àṣẹ test tó bá jẹ́ ń bẹ̀ àgbẹ̀wò tó confirm ẹ kàn sí Yamaha Gambari àgbẹ̀ fertility náà dẹ̀ wà tó confirm tẹ́lẹ̀ bí o ṣàṣà ẹni tí tó bá ṣe yẹn kàn sí Yamaha Gambari àgbẹ̀wò tó confirm tó Yamaha Gambari tó kọ́ àgbọ̀n lé ní tètè kàn sí Yamaha Gambari má gbàgbé mẹ́sẹ̀jì mi lórí 09021975321 09021975321 that's my new WhatsApp number. Ìwọ tó bá ti sanwó fún mi tẹ́lẹ̀ jọ̀ọ́ mẹ́sẹ̀jì mi pẹ̀lú receipt lórí nọ́mbà new WhatsApp number mi 09021975321. ẹ̀yẹ̀yàn tí Muyideen tó bá ti wọ kóló ìjọba ẹ má pe Agbala o ẹ má sọ pé òun ni o ẹ má pariwo Ibukun o òun ló fi ọwọ́ rẹ̀ òun ló fi fa o.